ìgbékalẹ̀ àtọ̀run wá lórí iṣẹ́. Àkọ́kọ́ ni pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ oúnjẹ òòjọ́ ká tó wọnú iṣẹ́ tẹ̀mí. Símónì ẹni tá à ń pè ní Pétérù àti Áńdérù arákùnrin ẹ̀, iṣẹ́ pẹjapẹja làwọn ọkùnrin yìí ń ṣe kí Jésù Kristi tó pè wọ́n sínú iṣẹ́ ẹ̀mí. Iṣẹ́ pẹjapẹja yẹn dẹ̀rẹ́ iṣẹ́ tí Ọlọ́run ọ̀run yàn láàyò fún wọn láti ṣe òní títí kíkún àkókò tí Bàbá yàn láti mú wọn wọnú iṣẹ́ ẹ̀mí. Ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sọ yín di apẹja ènìyàn. Méjì ni iṣẹ́ pín sí. Iṣẹ́ oúnjẹ òòjọ́ apẹja, wọ́n ń pẹja kán lè rí ná, kí wọ́n lè rí lò, kí wọ́n lè ṣayé. Jésù wá pè wọ́n ẹ máa tọ̀ mí lẹ́yìn, wọ́n sọ yín di apẹja èèyàn. Àwọn tí ó pè Pétérù àti Áńdérù ọmọ bàbá kan ni wọ́n. Jòhánù àti Jákọ́bù ọmọ ìyá kan ni wọ́n. Ọlọ́run á máa pe ẹ̀gbọ́n kọ́pà àbúrò. Ọlọ́run lè pe gbogbo ọmọ nínú ilé bàbá kan sí iṣẹ́ ẹ̀mí. Bàbá mímọ́ yìí ń bẹ lókè, ó ń ṣe tó wù ú. Iṣẹ́ tọ́lọ́run fẹ́ kó fàyè ẹ̀ ṣe ó ní a fẹ́ wò. Ìgbékalẹ̀ Ọlọ́run ni pé èèyàn àkọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ oúnjẹ òòjọ́ ká tó wọnú iṣẹ́ tẹ̀mí.